ẹ rí àwọn àgbà bọ̀ wọ́n ní àìbáwọn délé arọ́ kò jẹ́ ká mọ ohun tí ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ. Kíṣu ó tó diyán agúnṣu lódó, kágbàdo tó dẹ̀kọ a lọ̀ wọ́n papọ̀. Wọ́n ń pe iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni tí ò bá ṣiṣẹ́ yóò jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé, rárá kò ì tí ì pé o. Ẹ rí èmi lẹ̀ ń wò wọ́n o nínú oko ọgbà mi tí mo fi dáko tòmátì. Orí ilẹ̀ yìí ni mo wò sùnsùn pé kí ni ohun tí mo lè ṣe sí i, torí pé lọ́dún ilẹ̀ yìí máa ń kúngbó tí mo sì máa ń fowó san. Wọ́n á wò wípé jẹ́ ń wá níkùn èjì pé kí n sáré dọ́gbọ́n sí o. Tó bá sọ sí mi lọ́kàn pé kí n sáré fi dáko. Mo kọ́kọ́ fi dáko gbàgùdá, mo fi dáko àgbàdo àtoko iṣu. Àgbàdo àti yàyò ó ti kúrò ńbẹ̀. Oko gbàgùdá sì ṣẹ́kù, oko iṣu sì wà lọ́wọ́ ìsàlẹ̀. Ṣùgbọ́n o, mo wá ní kọ́dún tó yípo kọ́dún tó parí. Kí la tún lè ṣe? Tá bá ní ká fi dáko tòmátì, àbó o rí. Mo wá àwọn èèyàn tí kí wọ́n bá mi dáko yìí wọn ò rí o. Gbogbo àwọn ọmọkùnrin tó wù mí ládùúgbò ó yá ẹ bá mi kọko, ẹ bá mi ṣe gbá ẹ ṣàwo. Wọ́n láwọn ò lè ṣe é, torí pé ọ̀nà tó ní kálukú fi ń wáwó ó yàtọ̀ síra wọn o. Àwọn ò tiẹ̀ rí bí nǹkan kan. Tó wọ́n ní ṣé eléyìí làwọn fẹ́ ṣe ni. N ò réèyàn bá mi ṣe o. Èmi ló kọ́kọ́ tí mo jókòó tì tí mo bẹ̀rẹ̀ sí ní kọ́. Èmi náà ló múra tí mo bẹ̀rẹ̀ sí ní gbẹ àwọn tòmátì yẹn seedlings. Mo gbẹ̀ wọ́n lọ́kọ̀ọ̀kan ìdèjì tí mo tún bí mo ṣe staking ẹ̀ pẹ̀lú bí mo ṣe ta oko sí. Èmi ló ń wò wọ́n o. Clusters ara àwọn tòmátì ẹni mò ń gbé kúrò yìí torí pé ó ti ń lọ síbi tó ti ń yọ flowers. Àwọn kọ̀ọ̀kan ti ń yọ flowers lára rẹ̀, àbó o rí. Tó wọ́n ní iṣẹ́ lòṣùpá ń ṣe lájùlé ọ̀run. Wọ́n ní tẹpá mọ́ iṣẹ́ ọ̀rẹ́ mi. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là á rí. Bàbá rẹ̀ lè lówó lọ́wọ́, ìyá rẹ̀ lè lẹ́ṣin léèkàn. Bó o bá gbójú lé wọn, kó tẹ́ tán ni mo sọ fún ọ. Bó o rí báwọn o. Oko tòmátì nínú oko ọgbà mi rèé o, tá a fi ń eré ọwọ́ la fi ń ṣe o. Bó o rí tó ti ń yọ òdòdó báwọn. Tó bá bẹ̀rẹ̀ sí ní yọ èso tí ń yọ ọmọ, ẹ mọ̀ rí tó bá ti ń pọ́n. Tó àìbáwọn délé arọ́ kò jẹ́ ká mọ tí ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ.